Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́. Arìnrìn àjò oṣù mẹ́jọ nínú ọdún yìí láì farapa. Ògo ni fún orúkọ Olúwa. A wọnú oṣù kẹsàn-án láyọ̀ àti àlàáfíà. Ọlọ́run àlàáfíà kó máa bá wa gbé. Bíbélì wípé òun ó pamọ́ ní àlàáfíà pípé ọkàn ẹni tó sinmi lé. Bí ọkàn wa ti ń sinmi lé ìwọ Ọlọ́run nínú oṣù yìí, lórúkọ Jésù Olúwa pa wá mọ́ láìléwu. Ààbò rẹ̀ kó dájú lórí ayé wa. Gbogbo ìdáwọ́lé wa lórúkọ Jésù kó yọrí sí rere. Ìrìn àjò yìí lórúkọ Jésù kò ní méwu dání. Ẹ̀mí ẹnikẹ́ni kò ní sọnù nínú wa. Bíbélì wípé èmi kì yóò kú ikú kíkú kan bí kò ṣe yíyè láti máa ròyìn ògo Olúwa. Lórúkọ Jésù ẹ̀rí kó gba ẹnu wa kan fún iṣẹ́ ìyanu tí Ọlọ́run yóò ṣe nínú ayé wa nínú oṣù kẹsàn-án yìí. Ọlọ́run àlàáfíà kó wà pẹ̀lú wa. Kí ẹ̀rí wa kó pọ̀, kí ẹ̀rí wa kó dájú. Lórúkọ Jésù olùgbàlà òkè òní a máa lọ nínú oṣù yìí. Gbogbo ìdáwọ́lé wa yóò yọrí sí rere. Àánú Ọlọ́run lórúkọ Jésù kó máa bá ẹnì kọ̀ọ̀kan wa gbé. Ààbò rẹ̀ kó dájú lórí ayé wa. Bí a rìnrìn àjò ní òfurufú, bí a rìn ní ilẹ̀, bí a rìn ní orí omi, ààbò Ọlọ́run kó dájú lórí ayé wa. Kò síbi tí ojú Ọlọ́run kò tó. Gbogbo ibi tí ojú ògo Ọlọ́run kò ní bá wa dé lórúkọ Jésù ẹsẹ̀ wa kò ní débẹ̀. A ó wà láìléwu. Ààbò Ọlọ́run yóò dájú lórí wa. Oyún orere tá a ní lórúkọ Jésù a ó bí láyọ̀. Gbogbo ipá àti agbára ìjọba ọ̀run àpáàdì kó dasán lórí ayé wa. Nínú oṣù kẹsàn-án yìí, ní èyí tí àwọn ènìyàn gbàgbọ́ wípé ibi ló máa ń ṣẹlẹ̀ nínú rẹ̀, ire ni ojú tiwa yóò máa rí, ibi kan kò ní dé bá wa. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, àánú Ọlọ́run kó dájú lórí ayé wa. Ògo ni fún orúkọ Olúwa. A ó rin ìrìn àjò ìláyọ̀ àti àlàáfíà yóò sì dára fún wa. Jésù Olúwa wa. Àmín.